ẹ̀yin tèmi ẹ̀yin alálùbáríkà eléyìí ò ṣẹlẹ̀ rí o ó lọ fà ó tún fà á já eléyìí ò ṣẹlẹ̀ rí kí ni reason tí mo fi sọ bẹ́ẹ̀ tó bá sọ fún ẹ pé Òṣùpá ó pọ̀ ọ́nà ayé má dá wọn lóyún rọ́nà pa o Ọba Orin lọ fà gidi gan ṣé mọ̀ pé tí Ọba Orin bá fẹ́ kọ acapella even kó jẹ́ 20 hours tó bá ti sọ fáwọn onílù pé mò ń gbádùn àwọn èèyàn mi ẹ má ti lu ẹni ìlú ẹ má lùlù rárá mo like bó ṣe ń bá mi flow sínú orin mi ṣé mọ̀ pé wọ́n máa ń ní sùúrù ni wọ́n máa ń cooperate kí ló ṣẹlẹ̀ tí Ọba Orin sọ fún wọn pé kó má lùlù ń bí eléyìí wọ́n ti ní sùúrù bọ̀ wọ́n ti ní sùúrù wọ́n ti ń listen bọ̀ ó kàn dé level kan báyìí wọ́n gbọ́ Fuji music tẹ́ ló kà gẹ́ngẹ́ àní ẹ dúró ọ̀n dáhùn mọ́ ó lọ fà orí mi wú Ọba Orin deliver gan gbogbo ayé pariwo pé kí ló ń ṣẹlẹ̀ ẹ yẹ ká jọ wo fídíò yìí kò ní bàjẹ́ fún yẹn bá mi subscribe sí Haaa TV ẹ̀ dẹ̀ like ẹ̀ comment. Kò sẹ́yìn tó bá lówó Òṣùpá sábàárẹ̀ ní tó sọ pé òun Òṣùpá ẹ̀yẹ́ fi sílẹ̀ bóyá ó ní ìyẹn jáde rí àfàìmọ̀ bóyá ní owó rẹ̀ ló gbé ìjọba yẹn lórí ilẹ̀ tó sì lóògùn Òṣùpá. Torí pé tó rí gbàgbọ́ mi tó rí gbàgbọ́ méjì ní máa ń kọ́ Fújì àbàgàgà táwọn onírù kan bá tún ti wá wà. Mari ko ba Fújì lórí lóko lóòjọ́. Ẹ̀yẹ́ kò fẹ́ tí kò ní sáńtà àwọn ṣẹ́. Ẹ̀dá dúdú tó lè kú sí kàlẹ́ mi. Ìyá táwọn onítùkú tó bá wá fẹ́. Bẹ́ẹ̀ ọ̀nà máa jẹ tàbá wọn. Wọ́n ní sọ́jú pẹ̀lú sọ̀sọ̀ ìrẹ́ pẹ́tẹ́. Oṣù pàpọ̀ gbogbo oṣù pẹ̀lú kọ Fújì gbogbo. Ẹ̀fẹ̀fẹ̀ sí. Àwọn tó ń dá sí tọ́mọ yìí lórí já. Àwọn tó ń dá sí tọ́mọ yìí lórí já. Ìwọ náà sọ pé Òṣùpá ló kọ Fújì gbogbo. Mo fẹ́ gbọ́ music tó jẹ́ Fújì jájá. Ọ̀rẹ́ mo fẹ́ gbọ́ music tó jẹ́ Fújì jájá. Ṣàyídó Òṣùpá ṣàlìyàn kan lórí kí. Ìwọ kan tí Òṣùpá tó wọ́n tún kọ́ lórí. Sọ fún mi kò tó kára láti kọ́ rárá. Òdòdó kára láti kọ́ rárá. Sọ fún mi kò tó kára láti kọ́ lórí. Bó ṣe jẹ́ ló bọ́ yẹn pàtí òtútù. Gbogbo orí ti bá pẹ̀lú ewu àgbàláńkà ó ṣe ń lówó lẹ́rìí lọ́la tún lọ́la rẹpẹtẹ. Tí bá tún lọ gbọ́dọ̀ yẹn tó bá lọ lò láwùn yẹn màá bínú. Tí bá tún bá tó sọ pé kò jẹ́kẹ́ ló fi ìbọn bá sọ́mọ̀ pé kó jọba kan mo lè ra bá bá kàkà kí kúrò ọmọ màkú bá gbé. Ọmọ kàkà kí kúrò ọmọ màjọba kàkà kí kúrò ọmọ màkú bá gbé. Wàhálà yìí ò dára àìní wàhálà yìí ò ìjọba yìí ò lè bẹ̀rù ṣùgbọ́n ìjìnlẹ̀ gbéyàwó lẹ́gbẹ̀yàwó àbí mọ́. Àbẹ̀lẹ̀rù kó máa bá mi lójijì ẹ bá mi lágbo lápò ní mo àbí mọ́. Torí tí bàdá gbogbo ìyàwó lẹ̀ máa fi yẹ gbogbo gbogbo lágbọ́mọjọ́ àgbọ́mọjọ́ lọ́mọ́mọ́jú. Ṣé bá tún wá dé àtùmọ̀ ìrírà? Ṣó bá di lọ́dọ̀ máa fi yẹ lórí gidigidi bí ọdún bàbá bá òbí bá. Ṣùgbọ́n tí ń bá kọ́wọ́ lé mọ́jọ́ ládẹ́kọ̀ọ́ náà nù. Owó bàbá lọ́ládé mọ́jọ́ ládẹ́kọ̀ọ́ náà nù. Tí bá tún fàrà kí mọ́jọ́ bàbá sùlé lẹ́ni. Àtọ̀mọ́ lánàá kẹ̀kẹ́ lẹ́wọ̀n sí i. Lórí sọ pé ìwé sí àyíká ọkùn òkú ló sì káyọ̀ lójú. Ìwé sí àyíká ọkùn òkú ló sì káyọ̀ lójú. Òṣùpá ìwé sí àyíká ọkùn ló sì káyọ̀ lójú. Ìbí sí àyíká òkú èsì pàdé oṣù wọ́n ṣì wà resistance tó bá ṣe ní ìgbàgbọ́. Wọ́n ṣì wà resistance tó bá ṣe ní ìgbàgbọ́. Àpẹẹwọ̀ ló ti di tó bá bá fún wa ní o. Bàrẹ́ pẹ̀wọ̀ ló ti di tó bá bá fún wa ní o. Torí wípé ìbí sí àyíká òkú ló sì káyọ̀ lójú. Ìbí sí àyíká òkú èsì pàdé oṣù. Lọ́jọ́ sọ pé àìgbé ìfẹ́ Fújì music tó ọ̀dájọ́ ìṣòro. Àìgbé ìfẹ́ Fújì music tó ọ̀dájọ́ ìṣòro.
ìkọ̀lẹ̀ tọ́lọ́rọ̀ fújì ò lè fi wí lọ ṣé fújì tá a wà fi lówó tọ́ba gbajẹ́ lọ́la fi sílẹ̀ yọ ẹ̀wà jẹlẹ̀ ń pò ọ̀rẹ́ òfújì ló sì dá lọ́lọ́kẹ́.